Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, Wasiu Ayinde ó ti wá di talk of the town. Àwọn èèyàn wọ́n deliberate lórí ọ̀rọ̀ pé ó fẹ́ jẹ Awujale. A rí i pé àwọn kan sọ̀rọ̀ nípa destiny, wípé Ọlọ́run ti destiny ẹ̀, pé he will become Awujale of Ijebu land. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kan against ẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kan sọ̀rọ̀ jokingly wípé ṣó máa forí kíkọ sílẹ̀, pé àwọn ṣe ń gbádùn ẹ̀, pé kò possible kí ẹni tí ó ń kọrin tó dẹ̀ ti mọ́ lára kó wá lọ jẹ ọba. Pé ṣé tó bá jọba tán ṣó máa continue láti kọrin, ó máa kọrin káàkiri, ó máa fi orin kíkọ sílẹ̀, because wọ́n ní àwọn ọmọ a lot of money to make each show tó bá lọ. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ contribution àti feel tí àwọn èèyàn tí wọ́n fi wo ọ̀rọ̀ yìí. Ẹ mọ̀ pé tán bá ní kéèyàn sọ̀rọ̀ lórí subject matter, different people perspective tí wọ́n á fi wò ó máa yàtọ̀. And then wọ́n ní tó kọjú sẹ́nìkan yìí ló kọ sẹ́lòmíì bí ìlú gangan. So ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ tí àwọn èèyàn tó ń sọ. Ọ̀rọ̀ mi lè ju ìṣẹ́jú kan lọ, bóyá ló ti tó bẹ́ẹ̀. First of all, mo fẹ́ disabuse mind àwọn èèyàn fún kankan. Èmi ò ṣe fan Wasiu Ayinde àtọ̀. Mi ò ṣe fan Wasiu Ayinde. Bọ̀ kíní kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní nǹkan tó pè ní destiny. Wasiu máa dórí oyè ó máa dé Awujale. Mi ò sọ jù báyìí lọ, ó dàárọ̀. Ó dàárọ̀ sà, ẹ ṣé sà. Guarantor sà. Tọ́lọ̀ bá fẹ́. Guarantor sà. Ẹ kálẹ́ mà. Yes sir. Yes ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ sà. Ẹ ṣé gan mà. Ìgbà tó fẹ́ sọ pọ̀ ẹ̀ sí little tí mo kàn mọ̀. Mi ì mọ̀ mọ̀ṣì ní mi ì mọ̀ ń pa lọ́balọ́ba Ìjẹ̀bú Òde. But ní ọba Yorùbá náà first class ọba Yorùbá, ọba aládé mẹ́rìndínlógún 16 làwọn ọba aládé tó jẹ́ first class ní Yorùbá. Ó pẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì máa influence ẹ̀. For example, ẹ wò àti bọ́ọ̀lù ìjọba ṣe gómìnà l'Ondo state ó influence ẹ̀ ní Adó Èkìtì náà tó fi adé lágúsí. Àwọn tó wà lè ní influence bí máa kàn ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé wọn kì í pẹ́ mẹ́ẹ̀, wọn ì pẹ́ mẹ́ẹ̀ lóòótọ́ náà, Adélábù yẹn kò pẹ́ náà, wọ́n fẹ́ ṣẹjọ́ ẹ̀ ló kú, wọ́n fẹ́ ṣẹjọ́ láti depose ẹ̀ ló kú ń bà yẹn. So àwọn lẹ́kṣù lọ́ba àwọn gọ́ọ̀mẹ̀ntì ló bà jẹ́, gọ́ọ̀mẹ̀ntì tó interfere ló bà jẹ́. And problem kan wà tí bá wá láti ìdílé ọba ń sìn, tí bàbá mi àti wọn bí ọmọkùnrin mẹ́rin, tí ìyá mi bí ọmọkùnrin mẹ́rin, náà ẹ̀gbọ́n mi ló yẹ kí n jẹ́, but mo step down fẹ́ gbọ́n mi tayọ ọmọ ìyá. Nígbà tó wá sí ìdílé wa, torí kágbà pé ìdílé mẹ́ta ló ń jẹ́, nígbà tó wá ìdílé wa tẹ́mi step down fẹ́ gbọ́n mi. Nígbà tẹ́gbọ́n mi kúrò ń bẹ́ta àtijọ́ kúrò, tí kílé bá padà wá sí ìdílé wa, táwọn ọmọ mi bá fẹ́ yọjú, tó bá yọjú pa àwọn lè jẹ́, wọ́n dẹ̀ lẹ́tọ̀ọ́ àti jẹ́, àwọn ọmọ ẹ̀gbọ́n mi ò ní fẹ́ gbà fún àwọn ọmọ mi, wọ́n á ní bàbá àwọn ló jẹ́. Abẹ́gẹ̀t now lórí ti issue ẹ̀wà sí ó lè influence ẹ̀ pé kó jẹ́, ó dẹ̀ tó máa last. Ní iṣẹ́ fáànù ẹ̀ because mo ti mọ Wasiu láti 1985 àgbà tó mò ń gbọ́ yẹn dáadáa o. Ṣé nẹ́tíwọ̀kì yín ni? Ẹ̀ tí mo ní o láìkẹ́ ẹ̀. Nẹ́tíwọ̀kì yín ni Guarantor sà. So those pẹ̀lú ẹ̀. Your network is not good. We can't hear you. We can't hear you. Influence yẹn lè ní track ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì lè influence ẹ̀. Ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì ti influence pé káwọn yẹn. Network yín ò dá, ẹ send the request padà. Mr. Larissa. Mr. Larry Crown. Mr. Larry Crown. Mute mic yín sir. All right, Mr. Aderemi. Ok ma, ẹ kálẹ́ mo kí gbogbo. Ẹ kálẹ́ sà. Ìyá mi àtẹ̀yìn bàbá mi tí ẹ̀ ń ṣètò látàárọ̀, ọpọlọ gbogbo wa ò ní jọba. Àmì Ọlọ́run. Ìwọ̀nba tó ní fẹ́ sọ ní òkè ń sọ ọmọ ìlú òkèlè ní which is Ọ̀ṣun state. Mo kàn fẹ́ máa ń references kọ̀ọ̀kan wá ni. Yes sir. Nígbà tá a gbọ́ pé ẹ mọ̀ pé gbogbo tí kálukú sọ látàárọ̀ pé ọba kan first class ọba, kìnìún kan first class ọba, èyí ò wúlò mọ́ wáyé ìjọ ní gbogbo yẹn. Níbi tí local government ti ń sọ pé kí wọ́n submit letter local government chairman láyé àtọ̀ jẹ́ pé 4 years ló máa lò. Níbi tí local government chairman ti lè sọ tó ti lè yọ ọba
ṣẹ́rí gbogbo kíní kan first class àwọn àwọn bá tá à ń dárúkọ yẹn ayé ìgbà kan tí wọ́n jọba ní bíi 50 years back iná ni gọ́fúnà lè dé náà ni wọ́n dìde àbí ni president lè dé náà ni wọ́n dìde ní ìsìn tí bá rí wọ́n ṣe ń ti ọba Ọ̀yọ́ níbi occasion is one of the first class ọba tó yẹ pé everybody recognize ìfẹ́ máa bí tó ti fẹ́ wá ẹ̀dẹ̀ mọ́jà gbàgbé ìjọba ń sìn ló lè yan anybody if ìgbàlè lọ máa sin ìrì wá as far as tó bá ti jẹ́ pé ó belong sáwọn tó wà lókè ó fi ìjọba ní kálukọ́ kan máa lágídí kálukọ́ dẹ̀ máa lágídí sínú yàrá ẹ̀ tí gbogbo ọba gbà nígbà tán fẹ́ yan ọba Ọ̀yọ́ kìí sọ̀rọ̀ náà ti kọ́kọ́ gbọ́pàá fún wọn Ìbàdàn ní government house náà fi gbọ́pàá fún wọn tó bá fẹ́ máa lágídí wọ́n lọ lágídí ní ni kéde ẹ̀ ṣe pé I'm sorry to say that kìí ṣe ọba Ọ̀yọ́ ń sè kìí astral column savido is not one of the best candidates ṣe báwọn kan náà ti gbowó tán táwọn afọbajẹ ti gbowó kí wọ́n tó lọ gbé yẹn wá gbogbo náà ládẹ́mọ̀ because Òṣogbo lèmi ti wá pé tó mú references ìlú mi wá ọba àtọ́jú Òṣogbo ti sìn ẹni tó pé tálíkà Ọlọ́run ni ẹni tó fẹ́ jọba òun ló rán sáwọn afọbajẹ pé lọ́mọ bá ń fún wọn ní nǹkan láwọn ìwà ọ̀pá of which ọba tó dẹ̀ jọba ń sìn ọjà ara àwọn olóṣèlú tó súnmọ́ yìí lọ láńgbà yẹn tó dẹ̀ ní reputation tó dáka sẹ́wọ̀n náà lè jọba ní ilé ọba náà lè mìíràn sọ àmọ́ ṣe tìwájú ní ọlọ́jọba dì sí wọ́n dẹ̀ ń lọ kóòtù láti bí over 15 years ọba kan dẹ̀ jọba kó gbá ọba àgbójúlé kọ́gbẹ̀yìn kùlé kó gbójú róńdò ó ti dépò ọba pé mọ́ wá kọ̀ wá ráìtì péjọba kan lọ́yìn ọba tètè kú àsìkò tó fẹ́ lò nìyẹn àsìkò tó fẹ́ lò ló ti lò tó sì ká máa lọ pé kinní kan ṣe kinní kan lẹ́dẹ̀ sẹ́rí Wàsíù ìgbà tẹ́lẹ̀ gan gbọ́ apá mi jábọ̀ pé ẹni tó ta ni ò fẹ́ mọ̀ ní gbogbo Nàìjíríà tán tá bá yàn agídí tí gbogbo wa náà máa lò ìlànà tó gbogbo atákan sọ̀rọ̀ ẹ̀yìn fẹ́ǹsì la wà àwọn tó wà ní nígbà wọn bá yàn ń bọ̀ bá dé Ìjẹ̀bú náà agídí náà wọ́n mọ̀ àtọ́jú Òṣogbo tó ọba Ọ̀yọ́ tó bá bí àwọn kéṣẹ̀ mú kí n má lọ bẹ̀rẹ̀ ọba Òṣogbo tó lò bí 35 years kó tó late ó lọ kóòtù tó fi lóhun tí ó lò tán bẹ́ẹ̀ ni ó lọ kóòtù bá bí 35 years tí bàbá fi lóhun tí ó lò tó fi lọ ibùgbọ́ ọbọ̀ Ọọ̀ni rìsánsìn tọ́lọ̀ jẹ́ kó yìí máa dì í ètò sọ ní right candidate nígbà yẹn ìgbọ́jọ́ pàwọn tó tún súnmọ́ ìjọba tó sì yẹn ẹ̀sìn ẹwù bó ṣe ń di ìjà pé inú everybody ibùgbọ́ jẹ́ good ambassador pé ó ń wú gbogbo ilẹ̀ Yorùbá lórí pé èmi náà bá sì nílò ọba báyìí lù mí gbọ́dọ̀ ṣe máa dàrú náà ní kọ́lọ̀ tó tò wọ́n bá mú Wàsíù ẹ̀ pé wọ́n nínú ìwà láti ibẹ̀ wọ́n bá mú Wàsíù wà ní everybody ọmọ ńlá gidi ni yóò sì máa lo tí ó lò tí ó fi lè wọ̀n bá tí ó lò ṣẹ́rẹ́ tó bá ti súnmọ́ ìjọba tó mọ̀ èèyàn lókè tó mọ̀ èèyàn federal level tó mọ̀ èèyàn state level tó mọ̀ èèyàn local level Ọlọ́run nìkan lọ́mọ bí ó ṣe yanjú ẹ̀ ní oníṣọ́jú báyẹn lọ. Fast all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tí àwọn èèyàn ti sọ lọ́tún lọ́sì a sì máa mú more update wá à ń mú wá sí orí ìkànnì wa láti jẹ́ kí gbogbo wa ká kẹ́kọ̀ọ́ ká kọ́gbọ́n so ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa tẹ like button ẹ máa bá wa share and then ẹ tún subscribe so I really appreciate you supporting you so far so we love you all thanks for watching.